tún sọ ná. Èmi jẹ́ ẹ̀dá kan tí mo nígbàgbọ́ bí ọ̀rọ̀ bí bàbá mi ṣe máa ń sọ. Bàbá tó bí èmi torí àfáà ni wọ́n. Pé ẹ̀dá lè máa wò pé ó ti yẹ kí n wà lókè yìí báyìí. Èrò ti ẹ̀ ni. Tó bá wà ńbẹ̀, Ọlọ́run kádàrá ẹ̀ mọ̀ ni. Tó bá tún wà ńbẹ̀, nígbà kejì Ọlọ́run tún kádàrá ẹ̀ mọ̀ ni. Olóòtú ẹ jẹ́ kí n fi ìkan ṣàpèjúwe fún yín. Ẹnìkan wà tí Wasiu Ayinde ọ̀gá mi tí wọ́n máa ń kí dáadáa. Tí máa ń dárúkọ ṣàṣà ní ọmọ Nàìjíríà tí ò ní mẹ́ni tí mo sọ yìí. ẹ dárúkọ wọn. Wọ́n máa ń pè wọ́n níyì òbòdò. Alájí ò lè má kí wọn rárá. Tí n bá kọrin bá Alájí ṣe máa ń kí wọn, àwọn èèyàn á tètè mẹ́ni tí mo kọ. ẹ fún wa lọ́wọ́ yẹn. Alájí máa ń kí wọn báyìí pé òbòdò yìí ó ayélé òbòdò yìí ó òyìnbó aláṣọ lórí flabush ló wà ó àwọn Yínká mi ò mú síbá àwọn akọni mi àsòkà àwọn Abíọ́dún là wà kí Bíọ́dún kọ òbòdò yìí ó ọkọ rálíyà òbòdò yìí ó àwọn ọmọ fístálì yìí ó bọ́lá ti ṣe máa ń kí ẹni tí mo sọ ni mo pàdé ẹni tá a sọ yìí ní 1989. Street tí ọ́fíìsì mi wà ní màmá wọn kọ́lé sí àti bàbá wọn. kálẹ̀ pàdé ní 1989. Mr. Níyì Òbòdò tí mo sọ yìí wọ́n pàdé wọn ní 1989. Street tí ọ́fíìsì mi wà ní màmá wọn àti bàbá wọn late Job Ọláwálé Adérìyókùn ni wọ́n wà. So níjọ́ yẹn nígbà tí wọ́n dé láti American màmá wọn wá pè wọ́n pé ọmọ kan wà ní àdúgbò yìí in fact wọ́n fẹ́ kó ṣe gbogbo nǹkan tí agbára ẹ bá gbé láti fi ran ọmọ yìí lọ́wọ́ torí pé ó ń kọrin. Wọ́n wá ní kán invite mi wá mo lọ lé wọn bí mo kọ́ ṣe kọ́ níbi iṣẹ́ mọ̀ ọkàn ògè eléyìí kékeré yìí eléyìí mo rí kan báyìí God so good time yẹn manager mi fẹ́ ṣe birthday Adémọ́lá ọmọ Àbíbù ọmọ alíra ọlọ́kọ̀ mi tó kún jọ́ sí iwájú ọlọ́kọ̀ wọn á sọ owó ẹ̀yìn ọlọ́kọ̀ wọn á ṣe ìjìbálẹ̀kẹ́ ògèdègèdè ọlọ́kọ̀ wọn kù yẹbẹyẹbẹ lódì omi ọmọ káfọwọ́ ẹ káfọ ẹsẹ̀ wẹ káfẹ́ gèdègèdè ọwọ́ wọn kàn dé ìṣẹ́rin kìtì gbé nílé ẹ Adémọ́lá ẹ̀gbọ́n náà dín ní mi ọmọ lóhun lè ṣe bọ́bọ́ bẹ́tí ẹ bá já akọni Santana lòun porí ẹ àbúrò tani àbúrò alájà táàjú dàmí aya Samson ní mi àmọ́ àbúrò létẹ̀ mùkẹ́ mọ́ṣúdì Abíọ́lá mọ́ṣúdì mi ọ̀run re ṣe rí ẹni tí mò ń sọ yẹn ó fẹ́ ṣọjọ́ bí ó wá jẹ́jọ́ tí mọ́mí Mr. Níyì yẹn pè mí mo wá ní ok mo ní ṣòó kan ní àdúgbò wọn àwọn awá ẹ mọ ọ̀rọ̀ àwọn ará ìlú òyìnbó àmọ́ kọ́ wà ń parí àwa kàn ṣáà ní. lẹ́yìn ìgbà tán wò ó pé àtàlélẹ̀ kékeré ṣé ẹṣú ọ̀pọ̀ òun ló ń kọrin. nígbà tó wá di alẹ́ yẹn tó wá wá jẹ́mọ̀ láì parí la máa ń ṣe lẹ́kọ̀ọ́ báyìí tó wá wọ́n wá pe mọ́mì wọn pé ẹ dúró ná níbo lọmọ ìdè yìí wà. mo fi Ọlọ́run tí mo ṣe búra níjọ́ kejì wọ́n organize party kan fún mi níjọ́ kejì jọ yẹn that's the first time tí máa rí ẹni tí wọ́n ń pè ní Ridwan Alẹ́ṣinlọ́yẹ. lórí tí wọ́n wá ní wọ́n organize yẹn wọ́n ò ju àwọn wọn ò ju bóyá méje mẹ́jọ lọ. Asuka Current Alao Dodokire Níyì Òbòdò Ridwan ọmọ Alẹ́ṣinlọ́yẹ Saudi Wasiu Water King. So sórí mo ṣì mí ìlè gbàgbé. tí gbogbo wọn bá sì ń gbọ́ gan-an báyìí wọ́n á rántí ọjọ́ náà. Mo wá lọ sí pátí yẹn ní Ọ̀pẹ́bí Island ní Ìkẹjà lẹ́kọ̀ọ́. Olóòtú nígbà tí mo ṣeré yẹn tán gbà fún wa. Débi pé mo rántí iṣẹ́ ọ̀kan náà ẹ̀gẹ́ tí mo late ṣe báwo la ṣe máa pè wọ́n president Nàìjíríà nígbà kan Ọ̀gágun Sani Abacha àbúrò wọn kan wà obìnrin ni ìyẹn ni pátí alákọ̀ọ́kọ́ tí máa lọ tó jẹ́ pé mi ò bá ọkùnrin kankan pàdé obìnrin ni gbogbo àwọn tó wà níbẹ̀ oddly wọn nìkan lọkùnrin so ta lọ àṣírí in fact àwọn ènìyàn di ọ̀la wọ́n sì máa ń béèrè pé padà sékòó
ọmọ ọ̀dà wa lóhùn àwọn ẹ̀gbọ́n mi kan náà wá ń gbá yẹn náà àwọn náà ti wà ní UK ń sìn délé ọmọ Fálúadé àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nú tó jẹ́ pé gbogbo wọn gbà yẹn ẹ̀bẹ̀ ni padà sékòó ṣùgbọ́n ìdí kan àbídí kejì ló sọ mí lẹ́ni tí ó gbé ìlú Ìbàdàn ṣùgbọ́n bá ṣe ń sọ yìí náà àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá pè wá pé lọ́la máa